òní ni àwọ̀ ìwá sí ìdánidúró náà. Òní ni àwọ̀ ìpè 24 days. Ẹnìkan ṣàmì látòrí afẹ́fẹ́. Ó ní ṣe é dá dúró. Ní Jésù. Òní ni àwọ̀ ìpè 24 days. Òní ni àwọ̀ ìwá sí ìdánidúró náà ni o. Kìí ṣe pàwẹ̀ ti parí o, bẹ̀ 24 days tí a ní tí Olúwa ní kí a gbà. Òní ló pé 24 days gangan. Ẹni bá nawọ́ ibi sí ọ, ó máa fi ọwọ́ ara ẹ̀ ṣera. Ní Jésù. Mo dúró lórí Kristi àpáta ilẹ̀ mìíràn ìyanrìn ni. Mo fẹ̀yìntì àgbélébùú. Mo tẹnubú ẹ̀jẹ̀ Jésù. Ẹnìkan fi agbára sàmì. Ẹnikẹ́ni tó bá gbé ọwọ́ ibi sí ọ, tó bá gbé ọwọ́ ibi sí ọmọ rẹ, tó bá gbé ọwọ́ ibi sí ọkọ rẹ tàbí aya, ẹnikẹ́ni tó bá gbọ́wọ́ ibi sí iṣẹ́ rẹ, níbo ni màmá yìí ó ti sàmì? Wọ́n máa fi ọwọ́ ara wọn ṣera wọn. Ní Jésù. Jeremiah chapter 1 verse 19 ni wọ́n ní kí n fi pray fún yín ní òní. Tí àwẹ̀ yìí parí pẹ̀lú Amos 9:13, mo ń bọ̀ lórí ẹ̀. Nawọ́ méjèèjì iwájú. Ìwọ kan make sure pé o fi ránṣẹ́ sí ẹnìkan. Òní ni a conclude àwẹ̀ 24 days. Ohun tó níbẹ̀rẹ̀ a máa lópin. Ẹni bá dẹ̀ forí ti dópin la ó gbàlà. Mo rán àṣẹ ìsíwọ. Mo fi májẹ̀mú òní mo fi sọ̀rọ̀ sí ayé. Ibi ó wà ní kó o ti sàmì. Bí ẹnikẹ́ni bá dìtẹ̀, bí ẹnikẹ́ni bá gbìmọ̀ pọ̀ láti ṣe ọ́ níbi, láti dá ọ lóró, láti dá iṣẹ́ rẹ lóró, láti mú kí ibi bá ọ, sàmì níbi tó wà, wọ́n fi ọwọ́ ara wọn ṣera. Ní Jésù. Wọ́n máa fi ọwọ́ ara wọn ṣera. Ní Jésù. Ẹni wà nídìí ọ̀rọ̀ ẹ. Jésù. Ẹni wà nídìí ọ̀rọ̀ rẹ gẹ́gẹ́gẹ́gẹ́. Ẹni gbé ọwọ́ ẹ̀ sókè láti dá ìrìn àjò rẹ rú. Ẹni gbé ọwọ́ ẹ̀ sókè láti dá ìrìn àjò rẹ lóró. Ẹni gbé ọwọ́ ẹ̀ sókè láti dá ìrìn àjò rẹ dúró. Sàmì, Olúwa mú ọ kúrò láyé. Ní Jésù. Olúwa mú ọ kúrò láyé. Ní Jésù. Kí n Jeremiah 1:19 sọ, ó ní wọ́n bá ọjà. Ó ní wọn ní borí. Ẹ bá ń gbé oyin. Oyin yẹn wà bí ọ̀tá ń bẹ yẹn. Olúwa ní ìyókù ọdún yìí, ó ní yóò dùn fún wa ní o. Jeremiah chapter 1 verse 19. Ó ní wọ́n máa bá ọjà wọn ní borí. Mo rán àṣẹ sí ọ obìnrin. Bàbá yìí mo rán àṣẹ sí ọ. Gbogbo ọ̀nà kọ́nà tó wù kán lè máa bá ọjà. Anywhere yòówù tó wù kí wọ́n gbà yọ sí ọ. Sàmì wọn ní borí ẹ. Ní Jésù. Ó nọ́mà pé wọ́n bá ọjà. Ó nọ́mà pé wọ́n máa gbógun tì ọ́. Ẹnìkan ní wá ìtòjó òun torí n tó gbé wá sáyé ni. Wọ́n máa bá ọjà níbi iṣẹ́. Ẹbí máa bá ọjà. Ọ̀rẹ́ máa di ọ̀tá. Má jẹ́ ó yà ọ́ lẹ́nu. Àwọn tó faratì wọ́n máa padà sí ọ. Wọ́n ní wọ́n bá ọjà. Ó ní wọ́n bá ọjà. Ó ní wọn ní borí rẹ. Torí pé Olúwa ń bẹ pẹ̀lú ẹ. Sàmì. Bí Olúwa ti wà tí ẹ̀mí ẹ̀ wà, wọn ní borí ẹ. Ní Jésù. Mo lo àṣẹ ọjọ́ tí àwẹ̀ pé 24 days lónìí. Òní today is 24. On the 1 oṣù yìí láti bẹ̀rẹ̀ àwẹ̀. Mo dúró nínú oòrùn yìí. Bí oòrùn yìí ṣe ń ta mí lára, bẹ́ẹ̀ ni mo ṣe rán àṣẹ sí ọ. Gbogbo ọ̀nà yòówù tó wù kí wọ́n gbà yọ sí ọ. Láti bá ọ jà, láti bá àwọn ọmọ rẹ jà, láti bá iṣẹ́ rẹ jà, láti dojú ìjà kọ ẹ́, láti dojú ìjà kọ àlàáfíà rẹ. Wọ́n à ní borí rẹ. Ní Jésù. Ní Jésù. Ní Jésù. Wọ́n ń bẹ́yìn kan jà lọ́wọ́. Wọ́n ń bẹ́yìn jà lọ́wọ́. Ẹnu wọ́n kàn dédé dìmọ̀ bọ̀. Wọ́n dẹ̀ gbógun dìde sí ọ. Ìwọ tó o mọ nǹkan kan, o mọ́wọ́ o mẹsẹ̀. Wọ́n dẹ̀ gang up nǹkan. Wọ́n dẹ̀ kójọ. Wọ́n dẹ̀ kó ọ̀rọ̀ yẹn jọ. Wọ́n dẹ̀ hun ọ̀rọ̀ náà jọ. Wọ́n wá hun jọ sí ọ.
wọ́n sọ lòdì sí ọ. Ohun tó sọ wọ́n ló sọ. Ohun tó ṣe wọ́n ló ṣe. Ìwà tó wù wọ́n ló wù. Wọ́n ti fún ọ ní lẹ́tà pé kó fi ibi ṣẹlẹ̀. Wọ́n ti kọ lẹ́tà sẹ́pà àwọn òfin ọmọ. Gbogbo ẹni tó dìde láti bá ọjà. Mo bá Olúwa sọ̀rọ̀ nítorí ẹ lọ́sàn-án yìí. Ní àárọ̀ yìí. Ní iye aago tẹ́ ẹ̀ bá wà lọ́dọ̀ yín. Lórúkọ Jésù wọn ní borí rẹ. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Mo lọ májẹ̀mú àṣẹ àwẹ̀ yìí. Mo lò lórí ẹ. Ohun tó ń retí yẹn ó yẹ gbà á. Àmín Jésù. Lẹ́tà ayọ̀ tó ń retí. Ògo tó ń retí. Èsì ayọ̀ tó ń retí. Sàmì níbi tó wà ó máa gbà á. Àmín Jésù. Wíkẹ̀ndì ló máa gbà á. Àmín Jésù. Mo pe olóore o. Mo pe aláàánú. Mo pe olùrànlọ́wọ́. Pín fún àwọn èèyàn rẹ. Pín fídíò ìkáàkiri. Jù sọ́dọ̀ wọn pé ẹ gbà. Òní ni àwẹ̀ tí Agbala Gabriel ń gbà. Òní ló yọrí sí 24 days. Mo pe olóore. Mo pe àwọn aláàánú. Mo pe àwọn olùrànlọ́wọ́. Ibo ni wọ́n wà? Ní wíkẹ̀ndì yìí wọ́n máa yọjú sí. Àmín Jésù. Mo pe àwọn olóore. Mo pe àwọn aláàánú. Mo pe àwọn olùrànlọ́wọ́. Gbogbo ibi tí wọ́n bá wà. Mo fi májẹ̀mú ọjọ́ òní sọ̀rọ̀. Tí àwẹ̀ ìpè 24 days. Wọ́n máa yọjú sí ọ. Àmín Jésù. Wíkẹ̀ndì yìí òní Thursday. Friday, Saturday, Sunday. Ó máa gbàlejò olóore. Àmín Jésù. Ó gbàlejò olóore. Àmín Jésù. Ó máa 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 gbàlejò aláàánú. Àmín Jésù. Ó máa gbàlejò olóore. Àmín Jésù. Mo pe olóore fún ọmọ yìí. Mo pe aláàánú fún Àmín Jésù. àwọn tí wàá mọ̀ tí ìtàn ó fi yí padà. Àwọn tí wàá mọ̀ tó fi gbàwé ìgbélu yẹn. Àwọn tí wàá mọ̀ tí wàá fi gba iṣẹ́ yẹn. Àwọn tí wàá mọ̀ tó kò fi máa jáde lára ẹ̀. Àwọn tí wàá mọ̀ tí ìrànlọ́wọ́ fi dé. Àwọn tí wàá mọ̀ tó fi ní gbèdú ayé bákan náà mọ́. Bó o bá sàmí wíkẹ̀ndì wọ́n máa yọjú sí ọ. Àmín Jésù. Wíkẹ̀ndì wọ́n máa bì ọ́ wò. Àmín Jésù. Wọ́n máa bì ọ́ wò. Àmín Jésù. Ẹ lajú kí leléyìí oyin ni. Ìtàn pè ní oyin rèé. Ibi tó bá ti ń ṣe nǹkan adùn lẹ ti lè rí oyin. Ibi inú wọn bá ti ń dùn. Ìran oyin kan ò korò rí. Ayé tiẹ̀ bẹ̀rẹ̀ sí ní dùn láti. Oyin leléyìí. Ẹ̀yin tẹ́ ẹ bá ní ẹ fi tíntìní sórí. Ká fi díẹ̀ sàhán yín. Gbogbo ohun tó máa ṣe látòní ó gba adùn. Àmín Jésù. Gbogbo ohun tó máa ṣe látòní ó gba adùn. Ayé rẹ máa dùn. Àmín Jésù. Ìgbà rẹ máa dùn. Iṣẹ́ rẹ máa dùn. Ayé rẹ máa dùn. Iṣẹ́ rẹ máa dùn. Ìgbà rẹ máa dùn. Ìgbà rẹ máa dùn. O ò ní jẹ̀kọ̀rọ̀. Ọ̀gá o ò ní jẹ̀kọ̀rọ̀. O ò ní jẹ̀kọ̀rọ̀. O ò ní jẹ̀kọ̀rọ̀. Kí oyin tó gba lórí àpáta yìí, ẹni máa ràn ọ́ lọ́wọ́. Ó máa pe ago ẹ lọ. Àmín Jésù. Amos 9:13 tí mo lóṣì kejì ẹ̀. Yóò ṣe ọjọ́ náà dé ni Olúwa wí. Ẹni tí ń tulẹ̀ yóò lé ẹni tí ń kórè. Ìwọ ẹni tí ayé ti kọ̀ sílẹ̀. Ìwọ ẹni tí wọ́n sọ pé kò sógo lára rẹ̀. Ìwọ ẹni tí wọ́n sọ pé àwọn ò fi ọmọ. Ìwọ ẹni tí ayé ti fi sílẹ̀ tí wọ́n ti gbàgbé ẹ̀. Bó o bá sàmí lórúkọ Jésù lọ digi ńlá mọ́. Àmín Jésù. Ìwọ ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń tulẹ̀ tó ò tiẹ̀ tí ì kórè. O ò mọ ibi tó gbàjá lọ́dún yìí. O ò tiẹ̀ mọ ibi tó kẹrù rẹ sí. Wọ́n ti fún ọ níwèé pé kó kú òǹlé. O jẹ́wọ́ lé bíìlì pọ̀ lọ́rùn ẹ̀. O ò mọ bí wàá ṣe ṣe. Ìdààmú bá ìrìn àjò rẹ. O tiẹ̀ wá rò pé kí ni màá ṣe báyìí. Òní ni àwọ̀ yìí wá sí ìdánidúró náà. Òní ni àwọ̀ yìí pé 24 days. Ẹnìkan ṣàmì látòrí afẹ́fẹ́. O ò ní ṣe é dá dúró lọ. Àmín Jésù. Òní ni àwọ̀ yìí pé 24 days. Òní ni àwọ̀ yìí wá sí ìdánidúró náà ni o. Kìí ṣe páwẹ̀ ti parí o bẹ̀ 24 days tí a ní tí Olúwa ní kí a gbà.
òní ló pé 24 days gangan. Ẹni bá nawọ́ ibi sí ọ, ó máa fi ọwọ́ ara ẹ̀ ṣera. Àmín Jésù. Mo dúró lórí Kristi àpáta ilẹ̀ mìíràn ìyanrìn ni. Mo fẹ̀yìntì àgbélébùú. Mo tẹnubú ẹ̀jẹ̀ Jésù. Ẹnìkan fi agbára sàmì. Ẹnikẹ́ni tó bá gbé ọwọ́ ibi sí ọ, tó bá gbé ọwọ́ ibi sí ọmọ rẹ, tó bá gbé ọwọ́ ibi sí ọkọ rẹ tàbí aya, ẹnikẹ́ni tó bá gbọ́wọ́ ibi sí iṣẹ́ rẹ, níbo ni màmá yìí ó ti sàmì? Wọ́n máa fi ọwọ́ ara wọn ṣera wọn. Àmín Jésù. Jeremiah chapter 1 verse 19 ni wọ́n ní kí n fi pray fún yín ní òní. Tí àwẹ̀ yìí parí pẹ̀lú Amos 9:13, mo ń bọ̀ lórí ẹ̀. Nawọ́ méjèèjì iwájú. Ìwọ kan make sure pé o fi ránṣẹ́ sí ẹnìkan. Òní ni a conclude àwẹ̀ 24 days. Ohun tó níbẹ̀rẹ̀ a máa lópin. Ẹni bá dẹ̀ forí tì dópin la ó gbàlà. Mo rán àṣẹ ìsíwọ. Mo fi májẹ̀mú òní mo fi sọ̀rọ̀ sí ayé. Ibi ó wà ní kó o ti sàmì. Bí ẹnikẹ́ni bá dìtẹ̀, bí ẹnikẹ́ni bá gbìmọ̀ pọ̀ láti ṣe ọ́ níbi, láti dá ọ lóró, láti dá iṣẹ́ rẹ lóró, láti mú kí ibi bá ọ, sàmì níbi tó wà, wọ́n fi ọwọ́ ara wọn ṣera. Àmín Jésù. Wọ́n máa fi ọwọ́ ara wọn ṣera. Àmín Jésù. Ẹni wà nídìí ọ̀rọ̀ ẹ. Jésù. Ẹni wà nídìí ọ̀rọ̀ rẹ gẹ́gẹ́gẹ́gẹ́. Ẹni gbé ọwọ́ ẹ̀ sókè láti dá ìrìn àjò rẹ rú. Ẹni gbé ọwọ́ ẹ̀ sókè láti dá ìrìn àjò rẹ lóró. Ẹni gbé ọwọ́ ẹ̀ sókè láti dá ìrìn àjò rẹ dúró. Sàmì Olúwa mú ọ kúrò láyé. Àmín Jésù. Olúwa mú ọ kúrò láyé. Àmín Jésù. Kí n Jeremiah 1:19 sọ, ó ní wọ́n bá ọjà. Ó ní wọn ní borí. Ẹ bá ń gbé oyin. Oyin yẹn wà níbi ọ̀tá ń bẹ yẹn. Olúwa ní ìyókù ọdún yìí, ó ní yóò dùn fún wa ní o. Jeremiah chapter 1 verse 19. Ó ní wọ́n máa bá ọjà wọn ní borí. Mo rán àṣẹ sí ọ obìnrin. Bàbá yìí mo rán àṣẹ sí ọ. Gbogbo ọ̀nà kọ́nà tó wù ká lè máa bá ọjà. Anywhere yòówù tó wù kí wọ́n gbà yọ sí ọ. Sàmì wọn ní borí ẹ. Àmín Jésù. Ó nọ́mà pé wọ́n bá ọjà. Ó nọ́mà pé wọ́n máa gbógun tì ọ. Ẹnìkan ní wá ìtòjó òun torí n tó gbé wá sáyé ni. Wọ́n máa bá ọjà níbi iṣẹ́. Ẹbí máa bá ọjà. Ọ̀rẹ́ máa di ọ̀tá. Má jẹ́ ó yà ọ́ lẹ́nu. Àwọn tó faratì wọ́n máa padà sí ọ. Wọ́n ní wọ́n bá ọjà. Ó ní wọ́n bá ọjà. Ó ní wọn ní borí rẹ. Torí pé Olúwa ń bẹ pẹ̀lú ẹ. Sàmì. Bí Olúwa ti wà tí ẹ̀mí ẹ̀ wà, wọn ní borí ẹ. Àmín Jésù. Mo lo àṣẹ ọjọ́ tí àwẹ̀ pé 24 days lónìí. Òní today is 24. On the 1 oṣù yìí láti bẹ̀rẹ̀ àwẹ̀. Mo dúró nínú oòrùn yìí. Bí oòrùn yìí ṣe ń ta mí lára, bẹ́ẹ̀ ni mo ṣe rán àṣẹ sí ọ. Gbogbo ọ̀nà yòówù tó wù kí wọ́n gbà yọ sí ọ. Láti bá ọ jà, láti bá àwọn ọmọ rẹ jà, láti bá iṣẹ́ rẹ jà, láti dojú ìjà kọ ẹ́, láti dojú ìjà kọ àlàáfíà rẹ. Wọ́n ní borí rẹ. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Wọ́n ń bẹ́ yín kan jà lọ́wọ́. Wọ́n ń bá yín jà lọ́wọ́. Ẹnu wọ́n kàn dédé dìmọ̀ gbọ̀. Wọ́n dẹ̀ gbógun dìde sí ọ. Ìwọ tó o mọ nǹkan kan, o mọ́wọ́ o mẹsẹ̀. Wọ́n dẹ̀ gang up nǹkan. Wọ́n dẹ̀ kójọ. Wọ́n dẹ̀ kó ọ̀rọ̀ yẹn jọ. Wọ́n dẹ̀ hun ọ̀rọ̀ náà jọ. Wọ́n wá hun jọ sí ọ. Wọ́n sọ lòdì sí ọ. Ohun tó sọ wọ́n ló sọ. Ohun tó ṣe wọ́n ló ṣe. Ìwà tó wù wọ́n ló wù. Wọ́n ti fún ọ ní lẹ́tà pé kó fi ibi sẹ́lẹ̀. Wọ́n ti kọ lẹ́tà sẹ́pàwọn òfin ọmọ. Gbogbo ẹni tó dìde láti bá ọjà. Mo bá Olúwa sọ̀rọ̀ nítorí ẹ lọ́sàn-án yìí. Ní àárọ̀ yìí. Ní iye aago tẹ́ ẹ̀ bá wà lọ́dọ̀ yín. Lórúkọ Jésù wọn ní borí rẹ. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Mo lọ májẹ̀mú àṣẹ àwẹ̀ yìí.
mo lò lórí ẹ. Ohun tó ń retí yẹn ó yẹ gbà á. Àmín Jésù. Lẹ́tà ayọ̀ tó ń retí. Ògo tó ń retí. Èsì ayọ̀ tó ń retí. Sàmì níbi tó wà, ó máa gbà á. Àmín Jésù. Wíkẹ̀ndì ló máa gbà á. Àmín Jésù. Mo pe olóore o. Mo pe aláàánú. Mo pe olùrànlọ́wọ́. Pín fún àwọn èèyàn rẹ. Pín fídíò ìkáàkiri. Jù sọ́dọ̀ wọn pé ẹ gbà. Òní ni àwẹ̀ tí Agbala Gabriel ń gbà. Òní ló yọrí sí 24 days. Mo pe olóore. Mo pe àwọn aláàánú. Mo pe àwọn olùrànlọ́wọ́. Ibo ni wọ́n wà? Ní wíkẹ̀ndì yìí wọ́n máa yọjú sí. Àmín Jésù. Mo pe àwọn olóore. Mo pe àwọn aláàánú. Mo pe àwọn olùrànlọ́wọ́. Gbogbo ibi tí wọ́n bá wà. Mo fi májẹ̀mú ọjọ́ òní sọ̀rọ̀. Tí àwẹ̀ ìpé 24 days. Wọ́n máa yọjú sí ọ. Àmín Jésù. Wíkẹ̀ndì yìí òní Thursday. Friday, Saturday, Sunday. Ó máa gbàlejò olóore. Àmín Jésù. Ó gbàlejò olóore. Àmín Jésù. Ó máa 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 gbàlejò aláàánú. Àmín Jésù. Ó máa gbàlejò olóore. Àmín Jésù. Mo pe olóore fún ọmọ yìí. Mo pe aláàánú fún Àmín Jésù. àwọn tí wàá mọ̀ tí ìtàn ó fi yí padà. Àwọn tí wàá mọ̀ tó fi gbàwé ìgbélu yẹn. Àwọn tí wàá mọ̀ tí wàá fi gba iṣẹ́ yẹn. Àwọn tí wàá mọ̀ tó kò fi máa jáde lára ẹ̀. Àwọn tí wàá mọ̀ tí ìrànlọ́wọ́ fi dé. Àwọn tí wàá mọ̀ tó fi ní gbègbè ayé bákan náà mọ́. Bó o bá sàmí wíkẹ̀ndì wọ́n máa yọjú sí ọ. Àmín Jésù. Wíkẹ̀ndì wọ́n máa bì ọ́ wò. Àmín Jésù. Wọ́n máa bì ọ́ wò. Àmín Jésù. Ẹ lajú kí leléyìí oyin ni. Ìtàn pè ní oyin rèé. Ibi tó bá ti ń ṣe nǹkan adùn lẹ ti lè rí oyin. Ibi inú wọn bá ti ń dùn. Ìran oyin kan ò korò rí. Ayé tí ẹ bẹ̀rẹ̀ sí ní dùn láti. Àmín Jésù. Oyin leléyìí. Ẹ̀yin tẹ́ ẹ bá ní ẹ fi tíntín ní sórí. Kẹ́ ẹ fi díẹ̀ sàhán yín. Gbogbo tó máa ṣe látòní ó gba adùn. Àmín Jésù. Gbogbo tó máa ṣe látòní ó gba adùn. Àmín Jésù. Ayé rẹ máa dùn. Àmín Jésù. Ìgbà rẹ máa dùn. Àmín Jésù. Iṣẹ́ rẹ máa dùn. Àmín Jésù. Ayé rẹ máa dùn. Àmín Jésù. Iṣẹ́ rẹ máa dùn. Àmín Jésù. Ìgbà rẹ máa dùn. Àmín Jésù. Ìgbà rẹ máa dùn. Àmín Jésù. O ò ní jẹ̀kọ̀rọ̀. Àmín Jésù. Ọ̀gá o ò ní jẹ̀kọ̀rọ̀. Àmín Jésù. O ò ní jẹ̀kọ̀rọ̀. Àmín Jésù. O ò ní jẹ̀kọ̀rọ̀. Àmín Jésù. Kí oyin tó gba lórí àpáta yìí, ẹni máa ràn ọ́ lọ́wọ́, ó máa pe aago ẹ lọ́wọ́. Àmín Jésù. Amos 9:13 tí mo lóṣì kejì ẹ̀. Yóò ṣe ọjọ́ náà dé ni Olúwa wí. Ẹni tí ń tulẹ̀ yóò lé ẹni tí ń kórè. Ìwọ ẹni tí ayé ti kọ̀ sílẹ̀. Ìwọ ẹni tí wọ́n sọ pé kò sógo lára rẹ̀. Ìwọ ẹni tí wọ́n sọ pé àwọn ò fi ọmọ. Ìwọ ẹni tí ayé ti fi sílẹ̀ tí wọ́n ti gbàgbé ẹ̀. Bó o bá sàmí lórúkọ Jésù lọ digi ńlá mọ́. Àmín Jésù. Ìwọ ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń tulẹ̀ tó ò tiẹ̀ tí ì kórè. O ò mọbi tó bàjá lọ́dún yìí. O ò tiẹ̀ mọbi tó kẹrù rẹ sí. Wọ́n ti fún ọ níwèé pé kó kú òǹlé. O jẹ́wọ́ lé bíìlì pọ̀ lọ́rùn ẹ̀. O ò mọ bí wàá ṣe ṣe. Ìdààmú bá ìrìn àjò rẹ. O tiẹ̀ wá rò pé kí ni màá ṣe báyìí.